kéré o kéré o mo fẹ́ gíyàn wọ́n dúró bá náà ni o lè adopt 16-year-old girl jọ gíyàn mi kéèkàn for èsì mẹ́fẹ̀ẹ́ èsì fẹ́ adopt bí ló bá náà ni o fẹ́ adopt 16-year-old girl dúró dí mọ̀ ìkìlọ̀ àkọ́kọ́ èèyàn ìkejì yóò ṣòkejì náà dúró bá ti yí ibi yẹn tí fọ̀ yìí mo lè bọ́ ẹ fún 6 months ibi àwọn ọmọ ẹ ti ṣe argument bẹ́ẹ̀ pè nọ́mbà mi MamaOndo of Africa 0703 mo ti gbàgbé 022 pè nọ́mbà mi má fún bẹ́ẹ̀ ní economy ò fẹ́ bọ́ mi fún 6 months adopt mi jọ yóò bá yọ adopt mi.